أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن دعا بدعوته إلى يوم الدين. وبعد، السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo ojú tí ó ń wò wá káàkiri àgbáláyé, ìkẹ́ Ọlọ́run, orí ajẹ́jẹ́ tọ́lọ́run kó máa bá gbogbo wa, Allahumma amin. Ẹ dákun, ṣé kí ní ẹ̀ ṣó ń sọ̀rọ̀ jáde dáadáa? Mo fẹ́ kí gbogbo wa ká máa gbọ́ mi clearly dáadáa. Gbogbo àti bọ́ sórí ètò, ẹ dákun ẹ share, ẹ sì máa click like and love, torí mo fẹ́ yanjú àwọn ọ̀rọ̀ kan níbí láàárín ìṣẹ́jú tí ò ní pẹ́ rárá. Kódà mo lè má lò ju 20 minutes lọ, ó pẹ́ ní jù náà nìyẹn. Mo rí fídíò tí Alhaji wa Jamiu Adegunwa tí wọ́n ṣe lánàá pẹ̀lú propaganda àwọn Rmqk. Mo wá rí àwọn ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ yẹn èyí tí ó jọ mọ́ tọ̀dọ̀ mi níbẹ̀. Kí ni ìdí tó fi jọ mọ́ tọ̀dọ̀ mi ni pé rẹ́ lómi tó wá ní kò dárúkọ ẹ̀, ṣùgbọ́n dárúkọ mi indirectly pẹ̀lú dì. Alhaji wa Jamiu Adegunwa àwọn láwọn lọ ṣe interview níbi àwọn lórí ọ̀rọ̀ àwọn Rmqk. Ẹ rí pé láti jọ tí wọ́n ti ń sọ̀rọ̀ Rmqk, ẹ rí pé mi ò yà sí. Wíwá tí mo wá yìí náà mi ò wá láti wáyà sí o, torí ìjọ tí ọ̀rọ̀ bá ti tó sọ èyí tí ń sọ tí ó ti yé, èmi ò wá láti wáyà sí. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣàdúà fún wa lọ́tún lósì nípa ìrìnàjò tá a rìn lọ sílùú Kánò pẹ̀lú àlùbáríkà Mọ̀lánà Mudirul Markaz Adamallahu hayatahu, àti gbogbo àwọn tí wọ́n gba alálejò nílùú Kánò bẹ̀rẹ̀ látorí al-Mudiful Akbar Sheikh Adam Abdurrahman Yahya al-Fulani, ọlọ́wà àṣírẹ́dà fún, àti gbogbo àwọn ọmọ kéwú wọn, àti gbogbo àwọn àfáà ilé kéwú náà, àti gbogbo àwọn ìyá wa, àti gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bẹ nílùú náà, àti ọba ìlú náà tí wọ́n jẹ́ ọba Yorùbá. Gbogbo wọn la dúpẹ́ fún. Jazahumullahu anna khairal jaza. Gbogbo yín tẹ́ wà nílẹ̀ yìí, tẹ́ wà káàkiri ayé náà, tẹ́ ń tẹ̀lé wa, tẹ́ ń bá wa lọ, gbogbo yín náà la kí. Ọlọ́run bá san gbogbo alẹ́ sàn lórí. Irú àwọn náà ń ṣerú ẹ̀ fọ́mọ, wọ́n ṣe ìyàwó fáwọn ọmọ ni. Àwọn náà ń ṣerú ẹ̀ fọ́mọ. Èyí táwọn náà sì ṣe yẹn kò ní dúró bẹ́ẹ̀. Wọ́n fáwọn ọmọ ń ṣàhádà, wọ́n ṣe oríṣiríṣi láwọn ìnáwó tí ó kéré. Ọlọ́run bá san alẹ́ sàn lórí, yóò sì bá wa dó tì wọn, yóò bá wa pẹ̀lú wọn. La ilaha illallah. Naam. Ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ sáré sọ, ẹ dákun bá mi share program yìí. Ìgbà táwọn èèyàn ń àtàkì Rmqk, tá àtàkì wọn, mo fọwọ́ lẹ́rán báyìí mo ń wò ní. Kí ni ìdí tí mo fi fọwọ́ lẹ́rán tí mo fi ń wò? Bí mo ṣe wà yìí, ọ̀rọ̀ tí ò bá kàn mí, mi ò kí ń dá sí o. Èyí tí bá ṣe rí bó ti máa sàmì, ó ti kàn mí, àbó fẹ́ kó àbùkù bá lè kéwù mi, àbó fẹ́ kó àbùkù bá Islam, èmi máa ń jáde fún. Ẹ rí pé gbogbo ẹni tí ń bá fún lésì láyé àbí ti pé
gbogbo àtà fi máa ń ṣe ìṣọ̀rọ̀ fún lágbájá ẹ rí pé mi ò kàn ní dédé jáde fún yàn lésì no ẹni ìyẹn ló ti ọ̀pá bọ ọ̀sà ìyẹn wọ́n pé ní tó ṣe yìí a ní irin la fi ń kanrin alhadid bilhadid yufla irin la fi ń ṣe kíni la fi ń kanrin àìṣe aláìlójútì tí wá ní pé mọ́ tọ́já mọ́ sí fíràn àwọn ò ní fíràn anybody ìdí kí ló fà á tẹ́ ẹ̀ fi rí mi kí n máa báwọn èèyàn ṣe ń jáde lórí social media bó ṣe ń tuntun lójú ti yíyẹn kò ń ṣe tuntun lójú tèmi èmi ń sọ̀rọ̀ 11 years back àwọn kan tá gbédé yẹn bó ṣe ń tuntun lójú ti yíyẹn kò tuntun lójú tèmi àmọ́ òun kọ́ mo fẹ́ sọ̀rọ̀ wá bá ẹ̀rí pé láti jọ́nà tí ibi tẹ́ fi mọ̀ yí pé in tí ò bá máa sá mi àbí tí ò bá máa sa Islam wa ala wajhi al-khususiyya tí ò bá máa sa Markaz ẹ̀rìgẹ́ mi ìdásí ẹni máa ń lọ jẹ́jẹ́ mi ni mo rò báwọn èèyàn ń gbọ́ mi dáadáa mo máa ń lọ jẹ́jẹ́ mi ni mi ò ń dásí just because mo mara mi tí n bá fẹ́ dásí nǹkan mo ní hamasa tó lágbára mo ní hamasa tó lágbára ló já sí pé tí n bá bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú èèyàn kan èmi lè padà dálẹ̀ bí pé ìtí lágbájá wá ṣe ti pọ̀ jù màá sì jẹ́ kó máa yí àwọn èèyàn pé nǹkan tí mo ṣe yìí o tí ẹ bá ṣe pé lágbájá ṣe nǹkan báyìí mi ò ní ṣe nǹkan báyìí àdáwà lánàá ṣe rọrọ Rmqk yẹn èmi ò tí fẹ́ sọ ń sìn mo tún sọ nínú gbogbo ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ná àtàkì wọn ẹ̀ kò sẹ́ni tó mọ̀ wọn tó mi ní òun ṣe mẹ́mbà wọn kò sẹ́ni tó mọ̀ wọn tó mi torí pé ẹni tó jẹ́ propaganda tí Jamiu ń ṣe interview fún lánàá yẹn ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni alájọṣe mi ni ẹni tí mo bá rẹ́ ni àjọ máa ń kàǹkó aṣọ a sì jọ wà ní kíláàsì ní kílásímètì mi ni kò sẹ́ni tó súnmọ́ wa tó súnmọ́ tó mi nínú àwọn tàjọ jẹ́ kílásímètì ọ̀rẹ́ tímọ́tímọ́ mi àjọ ń jẹ àjọ ń mu àjọ ń sùn àjọ ń jí ni mo rò báwọn èèyàn wà pẹ̀lú mi àjọ ń jẹ àjọ ń sùn àjọ ń jí ni ọ̀rẹ́ tímọ́tímọ́ mi ni tímọ́tímọ́ sá débi pé tọ́mì èèyàn bá sọ wípé wọ́n lè jìnà síra wa báyìí a lè jìnà síra wa a máa jiyàn pé kò sẹ́ni tó lè yà wá because nígbà náà mo máa ń rántí pé a máa ń sọ̀rọ̀ kan pé kódà àfá àtàfà bá dé bí program tó bá ń ṣe rọ́ìdù lórí àfá máa ń ṣe rọ́ìdù gẹ́gẹ́ bó sọ náà ni àfá máa ń sọ wípé àfá yẹn sàdúnákà yìí in tó máa ń díjà ọ̀rẹ́ méjì kalẹ̀ ló ti pa wá pọ̀ nínú àwọn kan tó máa ń díjà ọ̀rẹ́ méjì kalẹ̀ àkọ́kọ́ lówó àkọ́kọ́ òun ni kíni òun ni owó ẹlẹ́ẹ̀kejì òun lobìnrin àtowó ni ó ti pàwápọ̀ dáadáa tí ò díje mi àtàfáàlẹ̀ àtobìnrin ní ọ̀rọ̀ obìnrin ò tí ẹ lè díjà wálẹ̀ tí gbogbo tó lágbára tó lè díjà ọ̀rẹ́ méjì ilẹ̀ náà nìyẹn owó obìnrin ọ̀rẹ́ tá a ti ń ṣe láti gbà láti wà nílé kéwù ni o tá a fi ṣọ̀rẹ́ yẹn dé ọ̀rẹ́ dá sí pé ọdún mẹ́wàá kọjá lára ẹ̀ ní o
ọ̀rẹ́ tó já sí pé ọdún ìwọ̀n àjọ máa ń ṣe prógráàmù pọ̀ dáadáa. That's why àwọn méjèèjì lájọ jẹ́ chief host. Àjọ máa ń ṣe prógráàmù pọ̀ dáadáa. Àwọn méjèèjì lájọ jẹ́ chief host. Hatel tí mo ń sọ fún yín kò síjà láàrin wa o. Ẹ lè sọ pé nǹkan báyìí ló dìjà alẹ̀ bí tí a fi bára wa sọ̀rọ̀ mọ́. Àmọ́ màlámíhù àwọn àmì tẹ́ fi mọ̀ pé nǹkan rẹ̀ agbé kan báyìí ló ní ò jẹ́ àjáwó orí àbá débi pé àbúyà aláyàrá wa àbí alágbájá nǹkan báyìí ló ṣe fún mi tó burú àbí èmi náà wá sọ pé nǹkan báyìí ni mo ṣe fóun tó burú. Gbólóhùn in tó jẹ́ kí n fẹ́ jáde lénìí mo sọ pé mi ò ní mo kàn máa wò ní àmọ́ tó jẹ́ kí n jáde lénìí yìí bẹ́ẹ̀ ṣe rí mi yìí òun ni ọ̀rọ̀ táfà sọ lánàá fún àfá Adegunwa wípé gbogbo ní ẹ̀rí náà ń sọ yẹn wọ́n ń bà wá jẹ́ lọ́dọ̀ mùdírù wọ́n ń sọ̀rọ̀ sí mùdírù lẹ́nu ní àdẹ̀mọ̀ àwọn tó ń ṣe àwọn kan bẹ́ẹ̀ pé méjì wa ni àwọn ni wọ́n ń bà wá jẹ́ lọ́dọ̀ mùdírù. Ọ̀rọ̀ yẹn mo ti máa ń gbọ́ àwọn kan tó jọ bẹ́ẹ̀ kódà òun gẹ́gẹ́ máa ń sọ àwọn kan ní kò dárúkọ méjì rí ó lè ní àwọn tó súnmọ́ àwọn èèyàn kan tó súnmọ́ mùdírù àwọn ni wọ́n ń sọ̀rọ̀ òun láì dá fún mùdírù nǹkan tó wọn ò sọ òun ni mùdírù fi ń lẹ́rí tí mùdírù ń sọ jáde àwọn tó súnmọ́ wọn nínú àwọn èèyàn wa àná wa ni a mọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àwọn méjì wa kan tó wà pẹ̀lú wọn òun ló ń fẹ́ tó bá tẹ̀lé interview yẹn lánàá yóò gbọ́rọ̀ yẹn dáadáa òun ló ń bá jẹ́ fún mùdírù ṣẹwárí tí àfà wa sọ yẹn gẹ́gẹ́ òun ni mo fi wá ṣẹ̀ṣẹ̀ tún kọ̀nfàmù dáadáa mo ti mọ̀ tẹ́lẹ̀ mo ṣẹ̀ wá kọ̀nfàmù pé in tó ló gbé dání yẹn tó ní ọ̀ríjínà nìyẹn irọ́ ni nítorí pé tó bá já sí pé òdodo ní o tó sọ pé o fẹ́ defend ó yẹ kó o mọ̀ yí pé èmi kọ́ ni mo ń sọ fún mùdírù pé àwọn kan nǹkan báyìí náà ń ṣe kíní kan ọ̀rẹ́ wa kan ní ìgbà ó yẹ ó yẹ kí spirit yẹn èyí tó ń ṣe ìtìsáàbù ìtìmọ́wà rẹ̀ síbẹ̀ wípé àrúhí ó yẹ kí spirit yẹn lè sọ fún ẹ wípé lágbájá yìí kọ́ ló lọ sọ̀rọ̀ ẹ fún mùdírù o ìtẹ́mi fi mọ̀ wípé èyí tó gbogbo tó ń sọ yẹn sí irọ́ náà ni torí mo mọ̀ ẹ́ dáadáa. àfáà kan kọ síbẹ̀ ó ní omeza kìíní kan is to his mate now ara wọn làwọn lọ́jọ́ wà tẹ́lẹ̀ kò sẹ́ni àwa méjì dájọ́ wà Markaz nìyẹn ọ̀rọ̀ tó sì sọ yìí àná ló sọ àfáà tó lẹ́ ń sọ yìí ó ti kú ní àfáà Markaz àwọn mùdú Markaz yọ̀ǹda ẹ̀ so èmi nìkan ló kù ní classmate yẹ nínú Markaz èmi nìkan so ìyẹn ò sì kò lè ní túmọ̀ sí yẹn pé yẹn ló ń sọ̀rọ̀ òun láìdá torí pé wọ́n jọ wà ní so èsì ọ̀rọ̀ èyí táfà yìí kọ́ nìyẹn ọ̀yá dárúkọ classmate ẹ̀mí yàtọ̀ sí mi nínú ọgbà yìí kò sí nínú Markaz kò sí ṣe wá rí àfáà tó ń sọ̀rọ̀ yìí ṣé o mọ̀ pé a mara wa dáadáa ó mọ ẹ̀bùn tọ́lọ́hun bùn mi ó mọ ẹ̀bùn tọ́lọ́hun bùn mi èmi náà mọ ẹ̀bùn tọ́lọ́hun bùn ẹ I know you very well very very well àrífùkà jiddan tó mọ̀ pé mo mọ̀ ẹ́ dáadáa ìwọ tó yá sí pé bí pure water bó ṣe kéré mọ́ tí gbogbo ẹmọ ìpé pure water lélẹ́yìí tó o bá fẹ́ pè fún yàn góòlù ó mọ bẹ́ẹ̀nú ẹ bó ṣe máa pákéjì ẹ irú ẹ̀dá tọ́lọ́run dá ẹnìyẹn ó mọ bí wọ́n ṣe ń kó ẹ̀ṣọ́ bó nǹkan àti kíní ẹ̀ ó ju àwọn ẹ̀ lójú pé ló bá fà yìí ṣe ròyìn kíní bó ṣe dá irú ẹ̀bùn tí mo mọ̀ pọ́lọ́run bùn ẹnìyẹn ó mọ
èèyàn tí mo mọ̀ ní ẹ ìwọ náà dẹ̀ mọ̀ mí àjọ mara wa ni Ọlọ́run jọ fún wa lẹ́bùn ni ó mọ̀ mí dáadáa ó sì mọ̀ wọ́n náà mọ̀ àgbàrá tí ń bá bọ̀ ó mọ̀ èyí tó wá sọ yìí ó wá jẹ́ kí n mọ̀ yí pé wọ́gán múrọ́ mọ́kìní yìí torí pé ó mọ̀ mùdírù dáadáa ó mọ̀ mùdírù dáadáa mùdírù ti sọ rí pé ìwọ tó ń lo sàmìdà yìí ó ló tó mi bẹ́ẹ̀ dẹ̀ ni mọ̀ èmi náà confirm ẹ̀ bẹ́ẹ̀ àárí bẹ́ẹ̀ àfi nǹkan tán bá rí tán bá kà dákẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ ń pa ẹ̀ wá kà dákẹ́ wá ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀ kó wá jẹ́ kí n bí eléré ṣé irú èmi yìí man hana tálẹ́mí hatta u'allima al-mudiru ma yaqul tí mo sọ fún mùdírù pé nǹkan báyìí ní kẹ́ sọ lágbájá báyìí èèyàn báyìí ni mùdírù náà wọ́n wá gbé ìró al-khabaru imma an yakuna sadiqan am kadhiban ìròyìn lọ́dọ̀ àwọn ní ìṣá ó ṣeéṣe kí ròyìn yẹn kó jẹ́ irọ́ ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ òdodo so mùdírù á kàn gba ọ̀rọ̀ lọ́dọ̀ tèmi tí mi ò jẹ́ nǹkan kan yìí wọ́n kàn wá gbé síta pé lágbájá ló sọ̀rọ̀ yìí fún mi orí pé orí dínkù wọn ó bíríǹdì wọn dáhùn náà ẹnìkan ló ń sọ̀rọ̀ fún wọn lẹ́ẹ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tó bá yá sí pàrọ̀ àtà ló sọ̀rọ̀ yìí mo lè ní pé bí a ń torí pé kò mọ mùdírù anta bi nafsika arafta al-mudir ìwọ fún rẹ gẹ́gẹ́ fún rẹ ó mọ mùdírù ṣé Markaz tàjíjọ kí ó yẹ ṣé Markaz tàjíjọ kí ó yẹ mùdírù wá jẹ́ bèbí tí mi ó kàn déwájú wọn tí ni bàbá ẹ̀wọ̀n pé ọmọ kan ní kinní kan rúhí ni àwọn ọmọ yẹn ìròrí wọn ò dá o ìwọ́n tó yá sí péjọ́ tó bẹ̀rẹ̀ sí ní kọ́ ojú mi ló ṣe náà ìjọ́ tó nǹkan tó lọ kọ́ yìí ìjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ní kọ́ lọ́dún tó bẹ̀rẹ̀ sí ní kọ́ ojú mi ló ṣe ó mọ̀ náà èmi àti òjá gbogbo ìgbà tó fi ń kọ́ yìí àjà ní àjẹ òní gbólóhùn aṣọ kó dàbí tó lọ lọ́fíìsì sí ní àjá ó mọ̀ pé mo ti wẹ́ wá dáadáa rí but èmi ò lè join and then àwọn àfikẹ́rù mi tí wọ́n sì bá gbé tí máa yẹ bá wọ́n eléyìí ó ti ju ọpọlọ tèmi lọ ó ti ju èyí tèmi bánú al-Qur'an àti hadith lọ kò díjà wálé náà mi ò ní a máa sọ̀rọ̀ náà a lè mọ́jọ lọ lọ́nà kan mi ò ní ká máa sọ̀rọ̀ mi ò ní àbí mo ti wá kí wá mú ẹ lọ́ta torí mo mọ ọlọ́run fún mi lẹ́bùn ọlọ́run sì fi mí sí ojú ọ̀nà wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin wallahi alazim ó sì lérí mi níta kí n takò àwọn èèyàn kí n takò àbí kí n dé prógrámù kan kí wọ́n jẹ́ spọ́rọ̀ yìí ni mo mú because àwọn nǹkan tí mo sá fún pọ̀ gan lára ẹ̀ àwọn nǹkan tí mo sá fún pọ̀ gan lára ẹ̀ àfáà tí àwọn mùdírù ní kó máa lọ yìí láti jọta ti wà nú ọgbà àkújọ ń sọ̀rọ̀ àjọ ń ṣàwàdà mo dẹ̀ mọ̀ pé wà pẹ̀lú yín mi ò pé rí náà ìgbà ní àfáàyè nǹkan tẹ́ ń ṣe rárá dá ní o nǹkan tẹ́ ń ṣe yóò dá o èmi ń lọ́lọ́ tèmi ni qul ya ayyuhal kafiruna la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu so máa ṣe tí ẹgbẹ́ mi náà máa ṣe tèmi ni
èmi ṣá mọ̀ pé ojú ọ̀nà Islam tèmi wà yìí o ẹnìkankan ò lè yọ mí kó ń bẹ̀. Wallahi alazim èmi àti abúláṣì a máa ń sọ̀rọ̀ dáadáa. Òun ni àmínú classmate wa, nǹkan tá bá fẹ́ ṣe bí a meeting tá bá ń ṣe òun ní ọwọ́ ẹ̀ la máa ń dáwó sí àjà náà. Adẹ̀yìn ra ń gbogbo gbà oníkálùkù wọ class, èmi náà wọ class, oníkálùkù jáde à ń sọ̀rọ̀ àjà ní òpérí kí wá ní à torí pé mo ti mọ̀ tí ó ṣẹlẹ̀ mẹ́ wádà ìgbà ẹnu kódà ẹlòmíì tẹ́lòmíì bá ń sọ̀rọ̀ nínú nípa ọ̀rọ̀ yín tá bá ń sọ àwọn Rmqk ẹlòmíì máa ń mọ̀mọ̀ dálẹ̀ nínú Markaz nígbà ò gbọ́rọ̀ àwọn Rmqk kìíní kan ni ẹlòmíì máa mọ̀mọ̀ dálẹ̀ nítorí pé wọ́n mọ̀ pé mi lọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ èmi ò rọra dìde láàrin wọn ni torí bẹ́ẹ̀ lòmíì tí máa ń dá ọ̀rọ̀ lẹ̀ wọ́n fẹ́ fi ṣe stinkok wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wáyàn lẹ́nu wò pé kí lẹ fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ èmi ò kàn ara dìde láàrin wọn so yìí tí wọ́n wá fi kóòtì mi gbé yẹ̀sàlúnákà ló ń bà wọ́n jẹ́ káàkiri ìjọ tó bá táwọn èèyàn tó bá hàn sáwọn èèyàn fúnra wọn táwọn èèyàn bá rí àbí wà ní ìmọ̀ kò ní jẹ́ mi gẹ́gẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn. so ma yí pé mi ò tí sọ àwọn ọ̀rọ̀ kan èmi kàn fẹ́ yọ irọ́ tó pa bí ẹnìkan ló classmate ẹ̀ kan ní Markaz ni òun ló ń bá kíní kan torí pé ó ti dá fún ẹ jù wọ́n lọ àwọn ọ̀rọ̀ tí ò wà màkúlù lélẹ̀ ó dá fún ẹ ju ta ní lọ kí ló fi wọ́n bó dá fún ẹ jù mí lọ kí ni wọ́n fi wọ́n bó dá fún ẹ jù ẹnìkan lọ tọ́ ogun mọ́tò tẹ́nìkan ogun ó kọ́lé tẹ́nìkan ò kọ́ àbí kí ni mo tẹ̀ fẹ́ mọ̀ kí ló fi wọ́n pé torí pé ó dá fún ta nìkan tẹ́jọ́ ta ẹni ta ní lọ. ṣé o mọ iye millions tí mo fi ra ilẹ̀ sí gbòòrò kò ń ṣe nugbò tí mo fi ra ilẹ̀ sí gbòòrò kí máa sọ pé adúrò owó yẹn tí mo lọ fi ra ilẹ̀ sí gbòòrò yẹn kí máa sọ yí pé mo ju ẹnìkan lọ rárá yóò tún ìyẹn kọ́ náà ń pè lájùlọ owó ilé tó kọ́ mọ́tò tó rà kọ́ náà ń pè lájùlọ. Ìwọ náà ti mọ̀ mí pé láti ìgbà tí mo ti wà Markaz láti thani thanawi ni mo ti ní orúkọ táwọn èèyàn ti mọ̀ mí káàkiri ilé kíw kí náà fi mọ̀ mí ojú pé èmi a máa kọ tírà mo máa ń kọkọ̀ sí dáadáa tírà yẹn náà lórúkọ ẹ̀ náà ni mo ń gbé káàkiri lé ní o mo ti ṣe àwọn tírà mi sẹ́yìn àmọ́ nígbà tí mo ṣe yẹ̀sàlúnákà anil ìlòrì nígbà tí mo wà ní thanawi tá a fẹ́ wọ sálísù thanawi ni mo wá ṣe yẹ̀sàlúnákà anil ìlòrì yẹ̀sàlúnákà yẹn náà fi ń pè ní orúkọ tírà yẹn náà fi ń pè ní dìsìn. kó o tó lórúkọ ara lèmi tí ń lórúkọ ṣó rántí ṣó mọ̀ ó ti pẹ́ tí mo ti jẹ́ pàtàkì láàrin àwọn èèyàn màá sí gàrí sí nì tó ń bọ́jú orí mi ṣe kéré yìí torí ó dá fún ẹnìkan ó dá fún ẹ ok ṣé gáyà tó ń tí torí ẹ pé àwọn èèyàn síbẹ̀ náà ni pé kó lè kọ́lé ká lè ra mọ́tò ká lè ṣe gbogbo ẹ̀ ṣótẹ́ ó ti wá dèèyàn mélòó yẹn náà ni wọ́n ti rà á tẹ́nìkan ò rárú ẹ̀rí tẹ́nìkan ò ní ó yá ó ti dèèyàn mélòó tó ti wá rárú ẹ̀ tẹ́nìkan wá ní sáwọn tí wọ́n jọ́yìn ẹ̀yẹ ń sìn nítorí pé wọ́n ti jọ́yìn ẹ̀ kò wá dá fáwọn àìmọye àwọn èèyàn tí wọ́n ṣe rú yí tọ́lọ́dẹ̀ ṣàánú ṣe gáyà pé a fẹ́ kó ọrọ̀ jọ a fẹ́ kọ́lé a fẹ́ ra mọ́tò òun ní ìmọ̀ tẹ́lẹ̀ nǹkan tó fi wá rò pé torí pé ó ti dá fún mi ju ẹni yẹn lọ ló ṣe ń bà wá jẹ́ ọ̀rọ̀ bàbá
òun ni mo fi sọ wípé tó bá yásí pòdòdó ní nǹkan tó gbé dání lóòótọ́ ó yẹ kí spirit lè sọ fún ẹ pé ẹni yìí kọ́ ló sọ fún mùdírù jẹ́ kí wá sọ̀rọ̀ fún ẹ kó lè mọ̀. ọjọ́ tí bàbá kọ́kọ́ sọ̀rọ̀ yìí lára kọ́kọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí tán ẹ rò pé àwọn mùdírù ní àwọn kankan tó ń bá wọn sọ̀rọ̀ ní ara ni jẹ́ ni Ọlọ́run tó wà lára wọn. ìjọ tí àwọn ẹni yẹn tí ń bàbá sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ pé nǹkan báyìí eléyìí al-falaq wa nujum ń kọ́ Markaz nǹkan báyìí máa wà kú àkáàkiri tán bá wọn ọmọ kéwú wọn sọ̀rọ̀ ìjọ tí wọ́n ń bá wọn sọ̀rọ̀ tán wá dé ọ́fíìsì tó tí mo dúró bá ti sọ̀rọ̀ bẹ́yẹn gẹ́gẹ́ bí àgbàlagbà wọ́n á ní ṣe tààlíkì lórí ọ̀rọ̀ tí mo sọ bóyá ọ̀rọ̀ yìí èwo ni ò dá ń bẹ̀ bóyá ọ̀rọ̀ yìí èwo ló dá ń bẹ̀ wọ́n máa ń ṣe dáadáa. ẹlòmíì máa ń dọ́gbọ́n sọ lábẹ́nú àfáà mi gbé ọ̀rẹ́ yẹn sàánú náà kàlẹ́ ní tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yẹn máa dákẹ́ ìní sọ̀rọ̀ kan èyí tó bá fẹ́ gbá kí n sọ̀rọ̀ mi ò ní lọ bẹ̀ gàrà torí pé mo mọ̀ yí pé kò síbi tẹ́ ẹ bá wà ẹ rí àwọn alábòsí kan náà tí wọ́n máa dọ́gbọ́n gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ wọ́n máa lọ gbé fáwọn èèyàn lágbájá sọ nǹkan báyìí pa ẹ̀ tí ó sì ní rí bẹ́ẹ̀ máa dákẹ́ èyí táwa ṣe láàsì tí bàbá tó ṣe láàsì òun náà tún ṣe tààlí rẹ̀ nìkan náà àfáà ní ṣe rí bó ṣe wà yẹn òun àti ẹ̀sà lọ́kà ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n jọ lórí kíwù ni wọ́n jọ ṣe gbá ni mùdúrù ní ogbọ́ ẹni tó sọ pé mi ni mo ń sọ̀rọ̀ fún wọn nìyẹn o torí tẹ́lẹ̀ mo ṣe avoid àwọn nǹkan bẹ́yẹn o torí mo ti mọ̀ yí pé èmi náà ni awwalul muttahamin tí ó kọ́kọ́ sọ pé lágbájá ló ń sọ̀rọ̀ fún ọ awwalul muttahamin èmi ni alágbájá ló ń sọ̀rọ̀ fún ọ bàbá ní ó gbọ́ mo ní ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ní sà àjọ wa kíláàsì ni kódà àjọ máa ń sùn àjọ máa ń jí ni àjọ máa ń ṣe gbáyé ó wá mọ ogun tó ń ṣe yìí lájọ ìgbélé tó sọ mo ní pé èmi kàn ń fẹ́ sọ̀rọ̀ èèyàn torí pé àìmọye ọ̀rọ̀ míì náà ló ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ Markaz mi tí wọ́n ní irú wa yìí àwa là ń ba èèyàn jẹ́ lọ́dọ̀ mùdírù tí ò sì rí bẹ́ẹ̀ so ẹlòmíì ò ní bẹ̀rù Ọlọ́run ẹlòmíì ò ní bẹ̀rù àtúbọ̀tán ẹlòmíì ò ní bẹ̀rù Ọlọ́run kò sì ní bẹ̀rù àtúbọ̀tán irú wa yìí àwa là ń sọ̀rọ̀ fún mùdírù àwa là ń ba àwọn èèyàn jẹ́ lọ́dọ̀ mùdírù so mùdírù wa gbọ́ nǹkan tẹ́ ń sọ fúnra yín lórí social media nǹkan tí wọ́n náà sọ wọ́n náà ló jáde òun ṣe kíní pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ òun sọ gbogbo ẹ̀ lórí social media wọ́n náà ló ń post ẹ̀ mùdírù wá sí lórí social media àwọn ẹ̀rí ṣé mùdírù rí so irú mi yìí lè ní ó máa sọ fún mùdírù pé ìmọ̀lá láyé nìkan kìíní kan ó sọ̀rọ̀ yín láìdá o níbo lè yẹn ti ráyè tí orí ojú ọ̀nà ẹ̀kọ́ táàjọ bẹ̀rẹ̀ ní àti ẹ tí wọ́n náà mọ̀ pé ọ̀nà ẹ̀kọ́ táàjọ bẹ̀rẹ̀ láti Markaz táàfijọ lọ dípúlọ́mà yìí ní Ìlọrin ṣọ̀pájọ́ ṣe dípúlọ́mà yìí ní Ìlọrin ni táàfijọ ṣe yẹn ojú ọ̀nà ẹ̀ mo ṣì wà bẹ́ẹ̀mi ṣe parí dípúlọ́mà yìí ní Ìlọrin ṣọ̀pọ̀ bàbá fẹ́ ṣe ẹ̀zámù final year okú dágbére tí mo ní ó ní wá ṣe ẹ̀zámù final year ni ó ní ẹni rìn àjò pẹ̀lú ẹ̀mí àgbà so àti báyìí mo ṣe rò pé ó ti yẹ kó torí pé mo mọ̀ ẹni tó fẹ́ràn mímọ̀ ni lórí àjọ ń bá ẹ̀kọ́ yẹn bọ̀ ni a sì jọ dé diploma ni èmi ní class rep yín nígbà táwa yín ní Ìlọrin èmi ní class rep kódà Dr. Láòtí àwọn Dr. Kankawi University of Ìlọrin wọ́n bí mi pé ọ̀rẹ́ àárí mo ní nǹkan kan ló ṣẹlẹ̀ ó máa wá nǹkan kan ló ṣẹlẹ̀ a máa wá ojú ọ̀nà yẹn ni òkú mẹ́ o
bí mi ṣe parí diploma mo lọ sí Jamia Al-Hikma mo tún parí mẹ́ ti degree first degree masters mi ni mo tún bá lọ yìí mo sì wà lọ́nà yẹn so máa rò wípé àbáwa náà ṣeré àṣeré o nítorí pé ọ̀nà tí bàbá Mudiru Markaz fẹ́ ká máa tọ̀ òun náà lọ́nà mímọ̀ àwọn sì tó fún wa ní kúdùwàtún hasana mi ò nídìí láti máa wá anybody kiri mi ò nídìí láti máa wá anybody pé kí máa wá àfáà míì kan kiri pé ta ni mo fẹ́ jọ orí mo mọ̀ pé ẹni tọ́pọ̀lọpọ̀ èèyàn fẹ́ jọ Mudiru ni mo mọ̀ ní ẹni tọ́pọ̀lọpọ̀ èèyàn fẹ́ jọ Mudiru ni wallahi láàdẹ̀ mo sì mọ̀ yí pé àfáà ash-shaykhul mithali tó ní àríkọ́ṣe eré téèyàn lè mú ní as role model as mentor Mudiru náà tó oníkálùkù ló lẹ́ni tó fẹ́ jọ oníkálùkù ló sì lẹ́ni tó fẹ́ fi ìwà jọ bí èèyàn bá fẹ́ gbé àríwò kan ṣe dáadáa tí èèyàn bá gbérù Mudiru síwájú o ní jẹjẹkújẹ o ní ṣe 419 o ní ṣe bọ́ sọ́lọ́hun àwọn ẹ̀wẹ̀kúwẹ̀ kan o ní rí aláàlákúlà àwọn wàwàkúwà kiri o ní ṣe Ọlọ́run sì mọ́ ṣàánú ẹ̀ yóò sì mọ́ dẹ lóhùn so ma wá ní irú Mudiru Markaz yẹ tèmi tẹ̀lé tèmi ń kọ́ṣe táyé mi fi ń dá sí ma tún ní mo ń wẹ́lò mi káàkiri mú wà kúwa náà nìyẹn wallahi alazim mú wà kúwa nìyẹn so Mudiru yẹn ò tó fún wọn nìyẹn ṣùgbọ́n a ti torí pé o fẹ́ rí gbogbo tó ń sọ yẹn mo mọ̀ pé ń pẹ́ Mudiru lẹ́yìn ọ̀rọ̀ tí Mudiru ń sọ tó ń sọ ń parí yẹn ẹnìkan kọ́kọ́ ló ń tì sí wọn lẹ́nu wọ́n ń sọ látẹ̀mí wọn ni wọ́n mú ní ẹni ṣùgbọ́n wùlẹ̀ sọ pé àwọn kan ló bá wọn jẹ́ kó mọ́ dọ́gbọ́ pẹ́ wọn lẹ̀ má pẹ́ wọn lẹ̀ má wùlẹ̀ pẹ́ wọn lẹ̀ go straight to the point ní tó bá fẹ́ sọ ní kó sọ tó lọ tó rọra tó gbogbo ọ̀rọ̀ yẹn so má máa sọ pé ẹnìkan ló ń bá yín jẹ́ fún Mudiru ráhùn rárá ẹnìkan kọ́kọ́ ló ń bá yín jẹ́ fún Mudiru fúnra wọn ni wọ́n rí yín ni wọ́n dìtẹ́tì a ní wọn tètè mọ̀pọ̀ rẹ̀ lèmi àti ẹsẹ̀ wọn tètè mọ̀ pé ọ̀rẹ́ wa ó tímọ́tímọ́ dé lẹ́wù yẹn so tó bá já sí pé òdodo bá ló bá gbé dání lóòótọ́ o ò ní pa dúró rọ́bà tàbátà ẹ mẹ́nìkan kó wá láwọn kan náà ń bá ẹjẹ́ fún Mudiru láà ara ó yẹ kí agbára tó sọ pé ó níyẹn àti spirit tó sọ pé ó níyẹn ó yẹ kán lè sọ fún ẹ pé ó yá mo tẹ̀ fẹ́ máa wọn ló ń bà mí jẹ́ rẹ̀ Mudiru káwá ṣì fún ẹ báyìí káwá sọ pé bàbá yìí gangan ni wọ́n rí fún rẹ̀ lórí yín lórí social media o torí pé ẹ̀ ń post video ẹ̀ ń ṣe activities náà wọ́n dẹ̀ ń gbọ́ fúnra wọn kí wá lókè mí bẹ́ kí lókè mí bẹ́ orúgbé mo sọ mi ò jáde rí àtàwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi tí mo mú wọlé kí ọ̀pọ̀lọpọ̀ wà ń bẹ̀ ọ wà lọ́dọ̀ ẹ̀ mi ò ti torí ẹ̀ ní àti ẹ̀ òní àníjà hátẹ́ mi ò lè sọ pé nǹkan báyìí mi ò já sọ̀rọ̀ mọ́ but kan tẹ́mi notice ní pé ọ̀nà tó tọ̀ mi ò lè tọ́ ọ̀nà tẹ́mi ń bá lọ ọ̀tọ̀ oníkálùkù ló ṣàwọn lọ́nà tó fẹ́ gbà kó ṣe dandan ní kí n jọ ìyẹn náà dandan kọ́ àwọn classmates wa pọ̀ rádá lọ́dọ̀ ẹ̀ mo mọ̀ tí ó dàrú mú dẹ̀ èyí tó bá mi sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ normal àníjà mi ní kí wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n ṣáàlì sọ pé àwọn fẹ́ wọ́ mi kúrò tipátipá pé kí n kúrò Markaz àbí kí n kúrò nínú kíní kí wá jọ àwọn láà
so ní àwọn òṣìṣẹ́ kan rí lásìkò corona ẹ̀ tí popular lójú àwọn èèyàn báyìí òun mo tún sọ yìí mo sì ń fi Al-Qur'an mo fi ń búra ìjọ náà èmi kan ń ṣàwàdà ni gẹ́gẹ́ bí pé bàtà àríbì kan lọ mo sì kọ́lá inú hostel mo wà nínú school gbà náà lásìkò corona inú hostel mo wà èmi kan fi fídíò ìṣeré monitor gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé ẹ ní agbára kan ẹ̀yin tẹ́ pé kíní kan corona ló dé ìyá rẹ̀ nìkan kan fagbára ẹ̀ lílọ tó bá wù ẹ̀ kó mọ pé ẹ̀ ń ṣéwù kan kò ní kíní kan ló ní ọ̀yá corona ní tó bá wù ẹ̀ kó mọ ní gáúsù kan ní ẹ́ tó bá wù kó mọ ní onírúurú kan ní ẹ́ wallahi wal Qur'anil azim mo fi Ọlọ́run bá tó dá mi mo fi búra mi ò gbèsè mi kan pé mo fẹ́ ta sẹ́nibọ̀dì in tó kàn wá lẹ́nu mi jọ náà ni mo sọ tó mọ̀ pé ó dé àwọn ọmọ kéèkéé sí mi ká máa sọ̀rọ̀ sí mi nígbà náà bọ̀ èmi kan padà nígbà rẹ̀ ìjọ ìrí pé mi sọ̀rọ̀ kan torí mo rí pé àwọn ọmọ yìí wọ́n kéré lọ́mọ tí ń sọ pé mi fẹ́ máa reply ìwọ náà sì sọ tiẹ̀ gbogbo ẹ̀ ni mo rí àmọ́ nǹkan tí mi rí ń bẹ̀ ni pé ẹni tó jẹ́ ọ̀gá fún yín wallahi ẹni ẹ ṣe ìsọ́ fún báyìí ẹni ẹ pè mí wọ́n ní àwọn rí nǹkan báyìí tí lágbájá báyìí ṣe torí báwọn mọ̀pọ̀ rẹ̀ tímọ́tímọ́ ni àwọn sì sọ fún pé o gbọ́dọ̀ bọ́ ọ̀rẹ́ ẹ jà o gbọ́dọ̀ ṣe gbá ó ṣe tó wù ni òun ni mo sọ pé o fi kún mi ò yọ́kù gbà ẹ̀yin méjì máa jà múlẹ̀ èmi àti oníjà pé bọ̀ tí ó dùn mí pé kò tí ẹ̀ kọ́kọ́ pè mí pé nǹkan tẹ́ sọ yìí àwa lẹ̀ ń bá wípé àwa kòrónà wà ń ta àti ẹ̀lẹ́lẹ́ kòrónà lọ adẹ̀ ń pera ní kinní kan ó ní mi ò bẹ́ni bọ́dì wí so mo sì sọ fún wọn gbà náà ìyẹn ọ̀rẹ́ tó jọ̀gá fún yín torí pé ní tó jọ̀gá fún yín wọ́n ti wà tipẹ́ ọdún ẹni tí mo tiẹ̀ ti mọ̀ wọ́n àfáà kan bẹ wọ́n pé àfáà yẹn ní àfáà wa Muqaddam Jamiu ìlú ayé tòrò lẹ́ni yẹn ń gbé ìgbà yẹn bá àfáà ẹnìkan wà ní Abẹ́òkúta wọn ní alálìjẹ̀nú lẹ́ni yẹn alálìjẹ̀nú ni wọ́n máa ń pè wọ́n gbà ẹ̀ fẹ́mi ṣó ti ń sìn so ìgbà yẹn lèmi ti gbọ́ orúkọ ẹni yẹn kó tó dípò ọgán lọ́bẹ̀ ọlọ́run sì kádàrá kí n débẹ̀ rí nìyẹn ọlọ́run kádàrá ẹ̀kan táàjọ ríra sójú rí awwalu marra awwalu yawmin táàjọ fojú kanjú ìyẹn ọ̀gá wọn pátápátá òun níjọ́ tó bímọ lábúlé Ẹ̀gbá àwọn abẹ kó mọ èmi ni mo ṣe rọ́ìdù ìjọ yẹn Ustadh Abdulkadir Ajánásí wà ń bẹ Ustadh Beki wà ń bẹ wọ́n mọ̀ jẹ́lẹ́rìí ni ìjọ tèmi náà kọ́kọ́ rí wọn nìyẹn khalas ìjọ tèmi náà kọ́kọ́ rí wọn nìyẹn khalas so tí ọ̀rọ̀ míì bá wà ń bẹ̀ ní kò sọ bọ́ńgbẹ̀ nìkan ló ń bà ẹ́ jẹ́ fún mùdírù rẹ̀ nìkan kọ́kọ́ ló ń bẹ̀ jẹ́ fún mùdírù ń rí oníkálùkù fúnra wọn ní tó bá sì wọ́n lálẹ́ sọ so ọmọ kéwù kankan ló sì sọ fún wọn pé eléyìí nìkan sọ wọ́n ń ṣe dédé nínú wọ́n ń sòpònú so lọ tọrẹ́sítìkì fáàrù dáadáa so bí o bá ń ṣe kò túmọ̀ sí kí máa sọ fáwọn ẹ̀ka kìrìkà nìkan àìmọye ọmọ tó wá sọ́dọ̀ yìí tó ń wá lémi tó ń sun lémi nígbà tí ò bá ti introduce ẹ̀ wá sọ́dọ̀ àwọn ọmọ mi àbí ó introduce ẹ̀ wá sọ́dọ̀ àwọn ọmọ kíwú tó ń gbọ́dọ̀ mi ò lè bá jà náà tó ń wá sọ́dọ̀ yìí tó ń kẹ́kọ̀ọ́ tó ń kọ́kí lọ́dọ̀ yìí tí mi ò bá jà torí mi máa ń lọ tèmi ní mi ò máa fa kìíní kan tẹ́ni ẹ̀ ò bá ti tọ́ mi lẹ́nu mi àfi rí mi bá ní àbá ìsànlẹ́kà but ẹjẹ́ ń tù lójú ayé ju bí mo ṣe mọ̀ yín lọ́ọ̀ láì lọ́wọ́ mo jẹ́ ń tù náà náà ìyẹn jẹ́ ní mí bọ́sẹ̀ ẹni wá jẹ́ jẹ́ tábà ti tọ́ ọ máa ń ṣinú bí so ó máa ń ṣinú bí
so mo kàn fẹ́ jẹ́ kílì sórí gbogbo ọ̀rọ̀ tó bá fẹ́ sọ èmi yorùbá ọ̀rọ̀ tí mo sọ yìí kò ń sọ̀rọ̀ jà mi ò bẹ́ jà kò ń ṣe ọ̀rọ̀ jà ara mo kàn sí sọ fún ẹni pé lọ fọ máìndì ẹ lọ fọ kú bí pé àwọn tó bá ti ń bẹ sọ̀rọ̀ àbí tó bá ń ṣe hálùkọ ẹ àwọn kan náà ń bẹ nìkan jẹ́ àwọn kan tó ní kó dáa fún ẹ gbogbo yẹn story ni má mú wá ní ọ̀rọ̀ mọ́ ẹnìkan ló ń bẹ jẹ́ o ti máa ń sọ pé àwọn kan ló ń bẹ jẹ́ kò kàn mí bọ̀ ìgbà ló ti sọ yí pé méjì ẹ̀kan tó wà Markaz khalas méjì ẹ̀kan tó wà Markaz ìgbà mo sọ pé ó ṣẹ̀ṣẹ̀ ń tọwọ́ bọ̀rọ̀ fún mi nìyẹn mo nídìí láti clear ra mi because àwọn èèyàn tán mọ̀ wá mọ̀ pé èmi àti ẹ náà èmi náà ní classmate ẹ tá a jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́. So that is why tí mo gbé jẹ́ clear ara mi kó ń dún ọ̀rọ̀ yìí èmi ò níjà tí mi fẹ́ bá ìjà èmi ò sì ní ọ̀rọ̀ tó lè kan tí mo fẹ́ bá ẹ sọ but yọ ọ̀rọ̀ yẹn kò nínú tó gbé dání má pàkéjì rọ fáwọn èèyàn pé àwọn kan kìíní kan ọ̀tọ̀ ní nǹkan tá ń sọ àwọn èèyàn ń gbé kalẹ̀ fún mùdírù bí ò ṣe yẹ rárá dúró nílà káì ẹnujọ́ mẹ́ta yìí ohun tó tún sọ fún ẹ̀yìn ẹnujọ́ mẹ́ta yìí ni mùdírù ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé èmi àti ẹ close torí pá tí ẹ bá ṣe páwọn àfáà kan tán sọ pé ọ̀rẹ́ yẹn Rmqk ní ọ̀rẹ́ tímọ́tímọ́ kódà ẹnìkan kódà wọ́n jọ máa ń dáṣọ kan náà àjọ máa ń ṣe prógrámù ń gbà kankan náà ni prógrámù tá a ṣe ní on the July 16 nínú Markaz láti jọ ṣe prógrámù ẹ̀ lájọ host ẹ̀ tá a pe àwọn èèyàn wá lóríṣiríṣi àwọn èèyàn ńláńlá àjọ host ẹ̀ ni. So that is ètè mi mo fẹ́ jọ orúkọ mi ò tí sọ̀rọ̀ kìníkan ọgbọ̀n ayélu kìníkan ni wọ́n ṣe ń bẹ̀ Rmqk kìníkan báyìí náà ṣe ń bẹ̀ kìníkan ni ìgbà ni ọwọ́ ni èrò ìkíní báyìí èèyàn báyìí ni wọ́n ọ̀rọ̀ èmi àti ẹlẹ́lẹ́ ìṣẹ́ mo sọ ẹ̀ òun ni pé má mú ọ̀rọ̀ mọ́ tó gbé dání kò máa parọ́ mẹ́nìkan kò máa nítorí pé ó dáa fún ẹjọ́ ẹnìkan lọ. So bó ṣe jẹ́ ní ẹ̀ tí yóò bá ń ṣe program tẹ́jọ́ ṣe pẹ̀lú Adegunwa lánàá tí mo gbọ́ àmì àkànṣe máa wò náà ni o lè rí mi kí n post anything tí mo fi takò yé rí tí ó gẹ́mì náà ní tájé ìsìnkú wọn pé aláwájá kìnnìkan ní ìgbà ọ̀pọ̀ wà ṣásùrí mi ò lè ṣe torí mo rí pé ọ̀nà tó wù ẹ́ tó fẹ́ rìn ni ọ̀nà tẹ́mi náà sì fẹ́ rìn lè mí rìn yìí. So هذا هو so in tẹ́mi fẹ́ sọ ṣókí nínú ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ ṣókí nínú ọ̀rọ̀ yẹn ni ẹ so kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ́n kó wà pẹ̀lú wa bàbá Mudirul Markaz bàbá lọ́rẹ̀ mi gbogbo àwọn àfà lórí mo káwọn kan jáde lórí ọ̀rọ̀ yẹn gbogbo àwọn ẹ̀ta mọ̀ lára ní ẹ̀dàdà ọlọ́mbà ṣe dáadáa fún wọn àwọn tí àníyàn wọn sì kù díẹ̀ káàtọ̀ ọlọ́mbà tún wọn ṣe gbogbo wa kulluna khata'un aláṣìṣe ni gbogbo wa kò sẹ́ni tí ó ṣe mistake illa man rahimahullah illa man rahima rabbi àfẹ́ tó bá ṣàánú ẹ̀ ẹ̀kan so tèmi ni mo yọ kó mẹ́ ẹ̀ kóra kó má jẹ́ ni kó jẹ́nu Markaz yìí náà kó jẹ́nu omi náà kò sẹ́ni ká tó lọ ń bá mùdírù léwé ọ̀rọ̀ kíní ẹ̀lá sọ̀rọ̀ àwọn alágbájá o àwọn ni wọ́n ń bá kíní jẹ́ o wọ́n ń ṣe gbá o wọ́n ń ṣàwò ìyẹn ni kó lọ́jọ́ kó máìndì ẹ tí mo fẹ́ mú jáde ní ọ̀rọ̀ yẹn àtẹ̀mí ni o àtẹlùmí ni o mùdírù kọjá ẹni tó ní ẹnìkan wà lọ bá pé ẹnìkan ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹnìkan o àwọn ni wọ́n ń ṣe báyìí o àwọn ni wọ́n ń ṣàwò tí mùdírù wá useless dé level yẹn tí mùdírù náà wá jáde tí wọ́n máa sọ̀rọ̀ mùdírù fúnra wọn ń lo social media ju ẹlòmíì lọ tí wọ́n sì ń wo nǹkan tó ń lọ ó lè má mọ̀
kò sẹ́ni tí wọ́n notice kò rẹ̀ sí tí wọ́n mọ̀ ó rẹ̀ yẹ pé ìjágbàlagbà wọn kìí ṣe gbogbo tágbàlagbà bá rí ní máa ń sọ ni wọn ọ̀pọ̀lọpọ̀ kan mìíràn fi máa ń dákẹ́ wọ́n yíyà sí. So hada wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.